Ọjà TV tí wọ́n ń pè ní orí adé Adébọ́lá aka Aluka. Bàbá mi ẹ jọ̀ọ́ sí ẹ lè bá wa dárúkọ wa orúkọ yín fún gbogbo ọmọ àgbáláyé. Èmi tí mo ń bá yín sọ̀rọ̀ wọ́n ń pè ní Afa Hassan Ahmed Tijani. Bàbá mi àdúpẹ́ lọ́wọ́ yín. Ǹjẹ́ nǹkan mẹ́ta la fẹ́ bi yín, ǹjẹ́ ṣé ẹ lè dá wa lóhùn rẹ̀ gẹ́gẹ́ bí ǹjẹ́ bí orílẹ̀-èdè yìí ṣe lọ ní ìlú Nàìjíríà, ǹjẹ́ kí lẹ rí sí ẹlẹ́ẹ̀kejì, mo fẹ́ kẹ́ ẹ dáhùn torí àkókò. Ẹlẹ́ẹ̀kejì, ǹjẹ́ ìjọba bàbá wa Bọ́lá Ahmed Tinubu ǹjẹ́ bó ṣe ń lọ ǹjẹ́ kí lẹ rí sí. Ẹlẹ́ẹ̀kẹta ń bẹ òun náà ni nǹkan tó ṣẹlẹ̀ ní ìlú wa gẹ́gẹ́ bí ilẹ̀ wa ilẹ̀ Yorùbá, ǹjẹ́ bí ebi ṣe ń pa àwọn èèyàn àbí nǹkan kan, ǹjẹ́ kí lẹ rí sí ìhà tó ṣe tẹ́lẹ̀ sọ sí lórí ẹ̀. Ẹ̀dọ̀ kí Yorùbá lẹ máa gbọ́ lẹ́nu mi. Ok bàbá. Torí ẹ̀sìn àti dàpọ̀ mọ́ culture wa tí ó jẹ́ tiwantiwa. Bóyí. Tí a bá fojú inú wò ọmọ wa, ẹ̀gbọ́n wa, àbúrò wa, bàbá wa ló ń ṣèjọba wa lọ́wọ́. Láyéláyé mi ò ní sọ pé tọmọ Yorùbá bá o ní tèmi o. Mr. Koiki Media bring world closer to your step. Àwọn náà ń wò yín lọ́wọ́. Mi ò dẹ̀ ní sọ pé tọmọ Yorùbá bá o, ṣùgbọ́n ẹ má yẹ ká tanra wa. Olóyìnbó ní let's call a spade a spade. So ohun tí ò dáa kò dáa. Nàìjíríà ti bàjẹ́. Kò sí àfojúsọ́nà lórí ọ̀rọ̀ Nàìjíríà. Ṣùgbọ́n a gbọ́dọ̀ fún àwọn èèyàn wa ní chance. Ká fọmọ ìyá wa ní chance. Kì í ṣe bàbá Bọ́lá Ahmed Tinubu. Bọ́n yín sọ fún wa pé ká ní sùn àwa ajìjàngbara. Mo jẹ́ àfáà. Ṣùgbọ́n ọ̀tọ̀ ní ìjẹni Ọlọ́run, ọ̀tọ̀ ní kéèyàn ní ojúnú. Ojúnú tá a fi wò Nàìjíríà ti bàjẹ́ ju bẹ́ẹ̀ ṣe rò lọ. Ẹ wá ní ká ọmọ wa ní ẹ ṣe sùúrù àti ṣe sùúrù. Yorùbá ní ẹnìkan kì í bú Ṣàngó lẹ́rùn. Àti wá ṣe sùúrù láti ṣe yìí o. Ǹjẹ́ lóòótọ́ èmi àti ìbéèrè tèmi náà fẹ́ bí n padà ni pé àfojú ọ̀nà olówó lọ́rọ̀ Nàìjíríà lọ́wọ́ tá a bá ṣe ń lọ. Tinubu a mọ̀ pé when we are talking about kéèyàn ní strategy, mo fi gbogbo ẹni sọ pé aṣíwájú ní strategy. Àmọ́ nǹkan tó wà ń bẹ̀ yẹn ojú bá a ṣe ń rò lọ. Tí a gbọ́dọ̀ fi àwọn ànábì Ọlọ́run wé nǹkan tó ń ṣẹlẹ̀ ni. So ẹni tó lè tó bẹ̀ yẹn àfẹn tó bá ṣe tán láti fẹ̀mí ẹ̀ lélẹ̀ ká má tanra wa. So ìwọ tó bá sọ pé ikú ò tí ì yá ò tí ì ṣetán nìyẹn. So kò sáfojú ọ̀nà. Gbogbo àwọn tó wá ń pè fún ìjàngbara, gbogbo ẹ̀yin tí tẹ́ ń rubbish wọn gangan ní nọ́fíìsì, ẹ̀yin láláìmọ̀kan. So kò sí àfojúsọ́nà lọ́rọ̀ Nàìjíríà mọ́ lẹ́yìn kí gbogbo wa dá dúró. Bàbá mi kí lẹ wá rí sórí ọ̀rọ̀ ìjọba Tinubu pẹ̀lú tí àwọn aráàlú ń sọ. Tẹ́ ẹ bá wo òbí, tẹ́ ẹ bá wo ọ̀hún, gbogbo àwọn èèyàn náà ń pariwo. Èmi àti including me and you. Ṣé kò níbi tó gba àfẹ́ tiwa ń ṣá? Káàtì ẹ̀ láwa oríṣi àfa wọn ń gbé bọ̀. A fẹ́ràn business gan. Business tó legit ní Nàìjíríà lọ́rọ́ tó legit. Táyà kì í ṣe 419. Tó máa legit pa. Business kẹ̀sì ṣe ọwọ́ yín ṣe kókó. Tó máa dúró déédéé ẹnu kìnìún ló wà. So àwọn kan lè tún wá rẹ́dì wọn ò ní jẹ́ kó wọlé. Ṣẹ́gbọ́n tí àfáà sọ pé àwọn iṣẹ́ àwọn àfáà tó jẹ́ pé kíní tí wọ́n bí wọ́n ṣe jẹ́ àfáà tó wọ́n níṣẹ́ lọ́wọ́, wọ́n ń ṣiṣẹ́, wọ́n ń tẹra, wọ́n ń ṣòwò gbogbo ẹ̀ náà ń ṣe. Ẹ jọ̀ọ́ ìlú tàwa yìí àwọn kan ní Ìpókíà ní síbẹ̀ ni. Ìpókíà local government òun la wà. Bàbá mi ǹjẹ́ kí ni. A wà ní onílù. Ọdún yìí èní ni 2023 ní 21st of December 2023. Ogúnjọ́ ó lé kan. Bàbá mi oṣù kejìlá. Mo rí i pé ìgbà tí mo dé nílùú yìí mo rí i pé àwọn èèyàn ń pariwo, ǹjẹ́ kí náà ń pariwo lé lórí. Nǹkan tí à ń gbọ́ lẹ́nu ẹrú là ń gbọ́ lẹ́nu ọmọ ni pé ìlú le. Tẹ́ ẹ bá wo ìlú tá a wà yìí, so when we are talking about palm oil, ìlú tí epo tó ń produce epo pupa òun la wà yìí. Ṣùgbọ́n wọ́n lament. So tí èèyàn bá ṣe wàhálà ní igbó tó lọ kọ ọ̀pẹ tẹ́yìn jábọ́ tán kó ẹ̀yìn wá sílé tán wá fọ̀ tán pò bọ́n ṣe máa ń pò. Tẹ́ bá mọ wàhálà tó ń ṣe nídìí ẹ̀yìn tó ń depo yìí
ẹ máa yìn wọ́n o tán bá ṣe tán gbé sọ́jà ọjà ò lọ bó ṣe yẹ kó lọ kí ló dé fà á ọ̀wọ́n gógó epo àti ọ̀wọ́n gógó owó òun ló fà á ó wá ń jẹ́ kí ìgbìyànjú àwọn ìyá wa bàbá wa nínú ìlú yìí ó ń jẹ́ kó máa mẹ́ẹ̀ wọ́n dẹ̀ ń ṣe wàhálà gidi gan. bàbá mi bọ̀ tí àwọn kan sọ pé wọ́n fi epo pupa àwọn fi epo ìbò epo rọ̀bì wọ́n fi rú wa lójú ni pé a ní many resources tó ju epo lọ níbo ló ń wọ̀ ní orílẹ̀-èdè yìí. ọ̀gá mi nígbà tí èmi àti yín ta gbọ́njú nǹkan tá a bá kòkó àwa yìí gan bàbá tèmi àgbẹ̀ ni olóṣèlú ni. tẹ́yìn náà dẹ̀ mọ̀ ń pa àgbẹ̀ dáadáa. tí mo mọ̀ ń pa àgbẹ̀ dúndúndúndú jíndín tẹ̀lé tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. tí wọn ò lè fi nǹkan rú mi lójú ń bẹ̀. tí wọ́n bá rí i pé a ṣe kòkó fún bàbá gan a lọ tà á àwa fúnra wa tún wá bọ́ sóko gẹ́gẹ́ bí ọmọdé tó ń ṣiṣẹ́ ọmọdé tá a bá rí lọ́tún tá a rí lọ́sì kòkó tá a ti ká a tún máa mọ nǹkan tá a máa rí tá a bá gbé dọ́jà àmọ́ nǹkan tó ń bí fún wa àmọ́ ìta àárín bẹ̀ kòkó lónìí níbo ni kòkó wà ipò wo ló wà. bọ̀ mo wá gbọ́ nǹkan kan bàbá mi nígbà tá a wà ní ọjọ́ ọ̀dàn wọ́n sọ fún wa wípé àwọn Fúlàní ló ń ra ọ̀pọ̀lọpọ̀ ohun tí ó yẹ kí àwọn Yorùbá máa rà gẹ́gẹ́ bí ẹ̀gẹ́ iṣu tòmátò torí mo rí pé bẹ́ẹ̀ wọ́n ń ṣe tòmátò púpọ̀ ǹjẹ́ ó ti jẹ́ pé àwọn yẹn nìkan ni wọ́n ń ra gbogbo nǹkan èrè wa tí wọ́n ń tún ta káàkiri gbogbo ìlú. yóò rí bẹ́ẹ̀ èyí tó máa fi rí ẹ̀ ni pé Yorùbá pa òwe wọ́n lọ́wọ́ bọ̀ wọ́n ní àìṣedéédé ara ayé ó máa múni rántí ará ọ̀run. ìgbà táwa táwa ní nǹkan fúnra wa kò jọ wá lójú ará àta ló máa kó wa nífà nǹkan tó fà tẹ́ fi ń rí ọmọ aláwùsá àti Fúlàní tó fi ń kó èrè tí ẹ̀ kan kó nílẹ̀ Yorùbá tó fi ń kó lọ nìyẹn. ẹ jẹ́ ká lọ mọ nǹkan tá à ń ṣe gbogbo Yorùbá àkókò ti tó ẹ jẹ́ ká jí. bàbá mi kí n tó bọ́ sọ́dọ̀ àwọn lọ́balọ́ba ǹjẹ́ kí lẹ rí sí ọ̀rọ̀ ìjọba Tinubu ǹjẹ́ ṣé wọ́n lè ṣe ṣá àbí ṣe mọ̀ pé àwọn àfa kan gẹ́gẹ́ bí mo ṣe súnmọ́ wọn díẹ̀ tí mò ń tẹ̀lé wọn pé kí n gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn bí wọ́n ṣe bá yín bẹ́ẹ̀ mo gbọ́ bóyá arọ́ ni bóyá tún èyí náà rí kà wípé ìlú tí èdè wọn ò bá ti jọra wọn ìlú náà kì í lọ sókè gẹ́gẹ́ wọ́n tún wá sọ pé ìdí táwọn fi sọ bẹ́ẹ̀ ni pé ìdí tí Ọlọ́run fi pín ẹ̀yà lọ́tọ̀ọ̀tọ̀ nìyẹn àti wípé torí ẹ̀ ló ṣe fi omi pín wa lọ́tọ̀ọ̀tọ̀ ṣé lóòótọ́ ni. alukurani no afa ni alahaku alewaid òtítọ́ ọ̀rọ̀ ẹyọ kan ni o ẹ bá fi Nàìjíríà tàwa yìí sílẹ̀ kẹ gba China lọ òdodo ọ̀rọ̀ ẹyọ kan ṣoṣo náà ni Yorùbá wa ní àìtẹ̀yìn ká òun là ń fọwọ́ bò ẹ jẹ́ ká sòdodo ọ̀rọ̀ ẹ jẹ́ ká sòdodo ọ̀rọ̀ omi pọ̀jọ ká lọ aṣíwájú fúnra rẹ̀ wọ́n ti mọ̀ omi pọ̀jọ ká lọ but akọ igi Yorùbá ní kò kí ń ṣoje ẹ mọ̀ pé ìjọba tọ́pẹ́ ní ìjọba ẹ yẹ kí n sọ ọ̀rọ̀ fún kí ayọ̀nà àtúkọ̀kọ̀ fún yín níbẹ̀ mẹ́díà yìí ló bà ìjọba Nàìjíríà jẹ́ kò dẹ̀ sọgbọ́n tán lè dá sí ṣé mọ̀ pé ìṣèjọba nǹkan tá a kó jọ pọ̀ ni. ẹ má bínú bàbá lórí ọ̀rọ̀ tẹ̀sán ẹni mídíà ló bà ìjọba Nàìjíríà bọ̀ láyé gbà yẹn táwa wà ní. àwọn ni wọ́n fẹ́ di ìjọba Nàìjíríà síta ni mo fẹ́ sọ. bẹ́ẹ̀ ni ó tọ̀rọ̀ lẹ sọ. torí àbòsí pọ̀ àbòsí wá tú báyìí. ní sẹ́rí mídíà ló jẹ́ ká rí ọ̀pọ̀lọpọ̀ in olden days gẹ́gẹ́ bá a ṣe mọ̀ mídíà náà ṣe òótọ́ lẹ sọ but tí mo bá rí i pé ìgbà náà nǹkan ò dáa à ń sọ pé ó le but ó tún wá ń le sí ni kò wálẹ̀ mọ́ ẹ gbọ́ mi ìjọba tó wà ń sìn ǹjẹ́ só lè tún ìlú ṣe ǹjẹ́ ṣé ìlú lè dá a mọ́. olóyìnbó ní work while you work play while you play only dedication is the principle of work olóyìnbó ní seriousness is the principle of business. wọ́n ní òyìnbó tó lọ lé àná òun náà ló máa tù ṣe rí bí aṣíwájú ṣe wà dedicate tó ó wà vigilant bàbá wà courageous ṣùgbọ́n ṣe rí bó ṣe ń lọ yìí ṣe rí federal tẹ̀wé yẹn àga yẹn gbóná ó kọjá omi gbígbóná ó kọjá iná so gbàtà wọn náà débẹ̀ bí bàbá ṣe gbọ́n tó wọ́n mọ̀ pé àtàrí àjànàkú bí bàbá ṣe gbọ́nú gbọ́n lẹ́yìn tó Yorùbá ní kò kí ń ṣẹrù ọmọdé àpè wọn lọ́mọdé òwe Yorùbá ló sọ bẹ́ẹ̀ kò sáfojúsọ́nà bàbá kan máa gbìyànjú ní omi ọkà ó kàn máa tìrì mọ́ wọn lọ́wọ́ náà
bàbá mi a dúpẹ́ lọ́wọ́ yín. Kí ni nǹkan tó lè solve gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ yìí tí nǹkan lè fi rọrùn fún gbogbo wa? ẹ ṣe nílùú tá a ti bí mi ní Ayétòrò Ẹ̀gbádò, mo dúpẹ́ fọ́lọ́run, bàbá mi ló ń jẹ́ Ahmad Tijani. Tẹ bá délùú tẹ bá ní ẹ béèrè Àrẹ̀múdé ọmọdé wọn àgbà mọ̀, mo bá òṣèlú lọ́wọ́ wọn ni, mo gbọ́njú bá lọ́wọ́ wọn ni. But ibi táwọn belong sí máa ń sọ pé dáàdi wa ẹ má tanra yín, bí bàbá ṣe wá ṣe kódà àgbà tí bàbá mi kú nínú ẹgbẹ́ wọn àwọn tó ń tún fowó rán pé lágbájá kú kò jẹ́ bẹ́ẹ̀ tó ń tún gbówó fún kẹ́mọ́ tó ń pè ní politics Nigeria politician. So wọ́n tún mú owó, wọ́n tún gbogbo nǹkan tó ń fún bàbá mi lẹ́tọ̀ọ́ wọ́n tún jẹ mọ́lẹ̀, àwọn tó gbọ́ àwọn tó ń jẹ yẹn wọ́n ti dèrò ọ̀run o. Gbogbo èèyàn kọ́ lèèyàn máa ń ṣàbòsí fún. Ibi tí wọ́n máa ń lọ ni pé ṣe rí ìṣèlú Nàìjíríà bí wọ́n ṣe ń ṣe bí wọ́n ṣe gbà tó ń ṣe lọ fáwọn ló máa padà máa bá dé, kò sí ọgbọ́n tó lè dá sí, wọ́n máa jọ́ ń tẹ̀dí ni. Kí ni solution? n tó wá lè jẹ́ solution nínú nǹkan tá à ń ṣe lọ yìí, ẹ má yẹ ká tanra wa. Gbogbo ẹ̀yin rámi tẹ́ ń ṣòṣèlú, kudos to you all. Ṣùgbọ́n kò ṣàfojúsọ́nà n tó lè jẹ́ solution kí kálukú lọ ń lọ ẹ̀. Àwọn kan wá ní kí ni Yorùbá ní aláìmọ̀kan èèyàn tó ta aláìmọ̀kan lẹni tó bá ń sọ pé kí ni Yorùbá ní. Yorùbá lọ́lọ́run dájú ní gbogbo Nàìjíríà tọ́lọ́run kẹ́jù. Ẹ̀yin ẹ jẹ́ tá a bá pín òtítọ́ ká má parọ́ tàn á jẹ, ìkòkò tó máa gbóná tó máa jata ìdí ẹ̀ máa gbóná o. Gbogbo nǹkan tó bá máa da àkọ́kọ́ yorùkú, ṣùgbọ́n tá a bá lè ní sùúrù wàhálà Yorùbá ò ní great ní Nàìjíríà nìkan, Yorùbá will be the best great all over the world. Ẹ ṣégun bàbá wa, a dúpẹ́ lọ́wọ́ yín, àdúrà yín gbà pẹ̀lú àṣẹ lọ, a dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú gbogbo question tá a béèrè lọ́wọ́ yín tí ẹ dẹ̀ dá wa lóhùn ní ọ̀kọ̀ọ̀kan, àṣírí tí yín náà ní tú, ọ̀rọ̀ yín á dayọ̀. Ẹ ṣé púpọ̀. Orúkọ mi lẹ́ẹ̀kan sí Orí Adé Adébọ́lá aka Àlùkà tí gbogbo ayé mọ̀ sí Àfọ̀njá TV, pẹ̀lú ọ̀gá mi Ọláyọmí Kóìkí Media, bring work closer to our doorstep. Bẹ́ẹ̀ ni mo kí yín, ó dàbọ̀.